ẹ̀yin tẹ́ láìkì láti máa jẹ àgbọn, ẹ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa, ẹ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa. Ẹ̀yin tó jẹ́ pé ẹ ti rí fídíò mi part 1 tí mo ṣe kọjá tí mo sọ̀rọ̀ nípa àgbọn yìí, ẹ̀yin tẹ́ ẹ bá ti wò ẹ lọ sí profile mi, ṣùgbọ́n ẹ make sure pé ẹ follow mi o, torí kẹ́ ẹ tún lè ní àǹfààní sí fídíò mi ní ọjọ́ mi. Bẹ́ẹ̀ ni ẹ make sure pé ẹ follow mi báyìí, kẹ́ ẹ dẹ̀ make sure pé ẹ share kí àwọn ẹlòmíì jẹ àǹfààní ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń share fídíò yìí, ọwọ́ tẹ́ fi share lórúkọ Jésù ẹ lọ fi ṣe rere. Àwọn ẹlòmíì máa fẹ́ dẹ̀já, bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n èèyàn mọ ìgbà tí áńgẹ́lì rẹ̀ máa ń kọjá, èèyàn mọ ìgbà tí áńgẹ́lì rẹ̀ máa ń ṣiṣẹ́, èèyàn mọ ìgbà tí èèyàn máa ń bá áńgẹ́lì rẹ̀ pàdé. Mo ní kó share fídíò yìí, share ẹ̀, ọwọ́ tó fi share ẹ̀ lórúkọ Jésù ò ní fi gbé òkú ọmọ, ọwọ́ tó fi share ẹ̀ lórúkọ Jésù wàá fi gbá ire mú kí oṣù yìí tó parí wàá ní ẹ̀rí. Bẹ́ẹ̀ ni nípa ọ̀rọ̀ àgbọn tí mo ń sọ lọ máa ẹ lọ wá àgbọn yọ kan ẹ fẹ́ lò ó fún ẹ̀yin tẹ́ ń wá ojú rere, fún ẹ̀yin tẹ́ ń wá ojú rere, ẹ fẹ́ fi gbàdúrà ojú rere. Báwo lẹ ṣe fẹ́ ṣe sà, báwo lẹ ṣe fẹ́ ṣe máa, bí eléyìí lẹ ṣe máa ṣe, ẹ kàn jó omi inú ẹ̀, ṣùgbọ́n omi inú ẹ̀ nìkan lẹ máa lò, omi inú ẹ̀ lẹ máa lò. Ẹ lè fún ẹlòmíì kan jẹ àgbọn yẹn, ẹ dẹ̀ tún lè jù dànù. So lórúkọ Jésù a máa rí àánú gbà. Ẹ jó sínú obì kan, ó lè jẹ́ inú ike white kan, ó lè jẹ́ ike ragolis tàbí bottle water anything, ẹ ṣáà jù síbẹ̀. Lẹ́yìn ìgbà tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀, ẹ wá bu iyọ̀ díẹ̀ sí. Nígbà tẹ́ bá ń bu iyọ̀ yẹn sí, ẹ kọ́kọ́ bu iyọ̀ yẹn sọ́wọ́, kẹ́ ẹ gbàdúrà sí iyọ̀ yẹn náà, kẹ́ ẹ gbàdúrà pé ire, bẹ́ẹ̀ sì máa gbàdúrà yẹn ní o, ire bẹ̀rẹ̀ sí wá mi rí, àánú bẹ̀rẹ̀ sí wá mi rí, látòyìn lọ ojú rere bẹ̀rẹ̀ sí jẹ́ tèmi. Ẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà yẹn, tẹ́ bá ti gbàdúrà yẹn, ẹ máa gbàdúrà yẹn bí ìgbà tẹ́ bá ń command. So ẹ fi gbàdúrà lórúkọ Ọlọ́run, lórúkọ Jésù, ire bẹ̀rẹ̀ sí wá mi rí, oríṣiríṣi nǹkan tó bá wù bẹ́ẹ̀ lẹ́sẹ̀ máa gbàdúrà yẹn. Tẹ́ bá ti wá gbàdúrà yẹn tán, ohun tẹ́ máa ṣe ni pé ẹ wá ju iyọ̀ yẹn sí ibi tẹ́ da omi àgbọn yẹn sí. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti wá da iyọ̀ yẹn sí tán, ohun tẹ́ wá máa ṣe ni pé ẹ máa gbé bíbélì yín, ẹ̀yin tó jẹ́ pé ẹ ní bíbélì, bóyá ẹ ṣe Christian, ẹ lọ sí Google Play Store, kẹ́ ẹ lọ download Yorùbá Bible, ẹ máa rí ń bẹ̀. So ẹ lọ search fún kẹ́ download ẹ̀. So ẹ lọ sí orin Dáfídì orí 24, ìyẹn ni pé Psalm 24 àti Psalm 23 orí 23. So Psalm 24, Psalm 23 àti Psalm 114 òun lẹ máa kà sí ní ìgbà mẹ́ta. Ẹ máa ka Psalm 24 láti bẹ̀rẹ̀ dópin, ẹ̀kíní yẹn láti bẹ̀rẹ̀ dópin, ẹ tún repeat ẹlẹ́kẹta láti bẹ̀rẹ̀ dópin, ẹ tún bọ́ sí Psalm kejì àti sí ó ti yé Psalm 23, Psalm 24 àti Psalm 114. So ìgbà mẹ́ta lẹ máa kà. Tẹ́ bá ti wá kà sí, ohun tẹ́ máa ṣe ni pé ẹ máa gbé pamọ́. Ṣùgbọ́n ẹsẹ̀kẹsẹ̀ yẹn ẹ lè bẹ̀rẹ̀ sí ìlú. Nǹkan tẹ́ fi máa ṣe ni pé ẹ kàn fi fọ ọwọ́ yín pẹ̀lú àdúrà. Bẹ́ẹ̀ ni ìgbà tẹ́ bá fi máa ṣe léraléra, ṣùgbọ́n make sure pé ibi tẹ́ gbé sí kì í ṣe bí àbàwọ́n, kì í ṣe ibi tí anybody lè máa touch anyhow, torí ẹlòmíì kò mọ̀, ẹlòmíì ò mọ̀, ẹlòmíì àfọwọ́. So bó ṣe jẹ́ bí ọ̀rọ̀ àwọn ètò àdúrà yìí ṣe jẹ́ nìyẹn. So mo dẹ̀ gbàdúrà fún ọ, bó o bá rí àmì ìṣe lórúkọ Jésù, ó yá lọ rí àánú gbà, ojú rere àti àánú Ọlọ́run ó yá kó wá orí, kó lọ ṣe rere. Make sure kó share fídíò yìí o. Bẹ́ẹ̀ ni má dáwọ́lé iṣẹ́ tí mo sọ yìí, iṣẹ́ ètò àdúrà yìí, má dáwọ́lé láìsí pé o bá share fún ẹlòmíì láti jàǹfààní ẹ̀. Bẹ́ẹ̀ ni mo gbàdúrà ògo rẹ̀ á fọ́, mo gbàdúrà wàá rí àánú gbà, mo gbàdúrà wàá ṣe rere. Máa gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa. Ibi tí wọ́n bá ti náwó lórúkọ Jésù ò ní ná ìráhùn bẹ́ẹ̀. Mo ní lórúkọ Jésù ò ní ná ìráhùn bẹ́ẹ̀. Wàá rí àánú gbà, wàá rí tiẹ̀ ṣe. Jésù Olúwa wa, àmín. Orúkọ mi David Adéníjì Fire, tí mo dẹ̀ máa ń pe ara mi ní Brother Fire. Mo máa bẹ̀rẹ̀ àdúrà special prayer kan láìpẹ́ yìí. Ìwọ ni kó o tètè mú nọ́mbà mi báyìí, WhatsApp nọ́mbà mi ni o, WhatsApp nìkan ni o, 080 69 75 59 71. Tètè WhatsApp mi báyìí, ó ní nǹkan pàtàkì kan tí mo fẹ́ sọ fún ọ. Bó o dẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀, wàá rí àánú gbà, ògo rẹ̀ á fọ́. Ó dẹ̀ ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan tí mo fẹ́ ṣe láìpẹ́ yìí tó jẹ́ pé ó máa wúlò fún ọ gan. Bẹ́ẹ̀ ni àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn special ni o. So orí WhatsApp ni mo ti máa discuss yẹ pẹ̀lú rẹ lórúkọ Jésù, wàá rí àánú gbà. God bless you. Amen.